ajé àmọ́ kíra wa káàbọ̀ sí àkọ́tún ìròyìn láti iléeṣẹ́ tẹlifíṣàn Àwíkòǹkò àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò náà ló kọ́ mi Àjàó Àró Àwíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ̀mú kàlẹ̀ tó kẹ́ẹ̀mú tọmọ kẹ́ẹ̀mú ta ìkú bàálẹ̀ ọ̀rọ̀ láti gbọ́ ìròyìn fún tàkókò yìí. Ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ ìfijíṣẹ́ ìwé ìrìnnà sí ilé ní ọdún tó ń bọ̀. Ìjọba àpapọ̀ ti kéde pé àwọn ọmọ Nàìjíríà yóò láǹfààní láti máa gba ìwé ìrìnnà wọn ní ilé, ọ́fíìsì àti àwọn ibi tí wọ́n fẹ́ràn tàbí rọrùn fún wọn láti ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ń lọ sọ èyí di mímọ̀ níbi ayẹyẹ bíbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àgbáyé tilé ẹ̀kọ́ gíga fásitì Èkó fún ọdún 2023. Nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ, Òjó ní a ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tí yóò mú rọrùn láti béèrè fún ìwé ìrìnnà láti ibi tí àwọn èèyàn wá wà kí a sì ṣètò rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn àti pé a ti fi gbèdéke sí àsìkò tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn ọ̀tọ̀ ọ̀hún. Bákan náà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní nílò láti máa dúró kọjá ọ̀sẹ̀ méjì kí wọ́n tó gba ìwé ìrìnnà wọn. Ní oṣù kínní ọdún tí ń bọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò láǹfààní láti parí ìlànà àti gba ìwé ìrìnnà wọn lórí ìtàkùn ayélujára àti pé ní oṣù kejì ọdún tí ń bọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìka àwùjọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò gba ìwé ìrìnnà wọn láti ilé, ọ́fíìsì àti ibikíbi tí wọ́n bá fẹ́. Èyí náà ni yọ̀nà ẹ̀yẹ́ débi ìlànà òǹtẹ̀ tá a fi ń wọ orílẹ̀-èdè mìíràn tá a mọ̀ sí físà. A ti ń ṣètò ẹ̀rọ ayárabíàṣá tí yóò jẹ́ kó rọrùn ní gbogbo ìlànà àti gba físà láìsí ìdíwọ́ láti ṣe àṣeyọrí lórí èyí. A ti ṣètò ohun gbogbo láì fàsìkò ṣòfò láti ṣí àwọn ibùdó ìgbà físà 12 kún àwọn tó ti wà nílẹ̀ káàkiri àgbáyé. Ẹ̀wẹ̀, a tún ṣiṣẹ́ takuntakun lórí ètò wọlé kó wá gba físà, ìyẹn visa on arrival policy. À ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti kan ìlànà àtúnṣe ọ̀hún nípa. A sì ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ nínú àjọ láti ṣe àṣeyọrí eléyìí. Òjó kọminú lórí àkọlùkọgbà tó wà látàrí àkọsílẹ̀ nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè wa BVN ní báńkì ti ìwé ìrìnnà ilẹ̀ òkèèrè NIN àti lásìkò tá a bá ń ṣe àkọsílẹ̀ ìdánimọ̀ wa fún káàdì síìmù ẹ̀rọ alágbèéká wa pẹ̀lú àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí èyí, gẹ́gẹ́ bí Òjó ṣe sọ, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ pé kí àsúnkì ó bá àwọn nọ́mbà ìdánimọ̀ wọ̀nyí ní orílẹ̀-èdè wa. Òjó tún ní àpọ́nlé àti ìdúróṣinṣin ìwé ìrìnnà wa yóò padà nípasẹ̀ ìṣọ̀kan dátà. Ìdánimọ̀ ni ẹni tí a jẹ́, ohun tí a jẹ́ àti ohun tá a dúró fún. Ṣùgbọ́n lónìí ohun tó jẹ́ tí a jẹ́ ni àdàlù ẹ̀dà ìwé ìforúkọsílẹ̀ wa. Lórílẹ̀-èdè àgbáyé lónìí, Nàìjíríà nìkan ni orílẹ̀-èdè tí mo mọ̀ tó ní BVN fún báńkì, ìwé ìrìnnà kárí ayé, NIN, káàdì síìmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ní èyí tí yóò béèrè dátà olúwa rẹ̀. Ìdúróṣinṣin yóò bá àwọn ìwé àṣẹ ìrìnnà àjò wa nípasẹ̀ ìsọdọ̀kan dátà wa. Ìròyìn láti ìkànnì tẹlifíṣàn Àwíkòǹkò àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò náà ló kọ́ mi. Ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀, àánú Ọlọ́run alààyè kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Ìdáwọ́lé wa lónìí yóò yọrí sí rere. Ire o.